ẹ wo Orangun ní gbogbo ọmọ Nàìjíríà ẹ kúrọ̀lẹ́ gbogbo ọmọ Nàìjíríà Orangun rèé tó bá ti jáde ẹ wò ó tó lórí tẹlẹ́mù ó ní ó jáde pẹ̀lú ẹ̀ kábíyèsí Ọlọ́run Olódùmarè ẹ ra bàbá yẹ́sà a kú ọdún òní Aseyi Saamodun bàbá ọdún yàgò fún gbogbo wa o yes àwa láti Harmony FM yes sir so a ní ká gbé ká jù sórí afẹ́fẹ́ ká lè mọ̀ wípé àṣà ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àṣà ò tán bẹ́ẹ̀ sì ni ìṣesíkù àmọ́ ẹ̀rù ń bà wá pẹ̀lú àwọn èèyàn yín ká má lọ fún wa lẹ́gba ni ọ̀dà àwọn mọ̀mọ́ wa náà ní. sẹ́tìrì bó ṣe rí sẹ́tìrì bó ṣe lọ. sẹ́tìrì wọ́n ti ń kọrin fún un ẹ̀yin náà wò ó ẹ gbọ́ bórin ṣe ń lọ lóríṣiríṣi lẹ́nu àwọn mọ̀mọ́ wa àwọn bàbá wa náà ní òun náà ti ń wúre àwòránú ok ṣé ti gbọ́ bá ṣe ń sọ. gbogbo ìyẹn ọmọ ẹ̀rọ alẹ́ òòyìn ọdún ní dáa kẹmí rẹ mọ́ sọ́dẹ̀ gbogbo ọmọ yín lẹ́sẹ̀ èyí jẹun dalẹ́ èsì hàn gbogbo ẹ̀pà ilé ìrànṣẹ́ èsì ó dáa ẹ̀pà yìí tó dáa ẹ̀rọ ṣe dáa ẹ̀sà rúre ẹ̀rí bá ṣe mọ́ nà dùn. ṣé ti gbọ́ bóde ṣe ń lọ o ẹ gbórí lẹ́nu àwọn mọ̀mọ́ wa. Ìrẹ̀rù ó tún dé o. Ìrẹ̀rù ó tún dé o. Ètò ọlẹ́rù ó fẹ́ rí o. Ètò ọlẹ́rù ó fẹ́ rí o. Ìrẹ̀rù ó tún dé o.